ó ti dójú ẹ̀ àṣírí tú po gbogbo olólùfẹ́ Justice Mohbad tí n bá sọ fún yín pé àṣírí tú po ẹ pé iṣẹ́ àwò yáà gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín pé gbogbo ẹni information tí n bá ti ń gbọ́ mi ò ní hesitate láti mú wá fún yín gbogbo olólùfẹ́ Justice Mohbad àbábọ̀ corona inquest òun ni mo ní kí n wá fún yín ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé dáífà tán ló gbé àwọn Mohbad lọ sí show ní alẹ́ ẹjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó ti wá jẹ́jọ́ ní corona kódà dókítà tó kọ̀ǹfàmù Mohbad pé ó ti jáde láyé òun náà ti wá sọ tẹnu ẹ o ní corona inquest bákan náà bákan náà ni wọ́n fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú Sam Larry in fact ẹni olùfẹ́ Justice Mohbad ẹ má jẹ́ kí n gbà yín lásìkò torí tí n bá ní kí n máa sọ kò lè dùn lẹ́nu di tèmi Àrífà ó jẹ́ ọ̀kan nínú àwọn tó wà ní kóòtù lẹ́nìí so àwọn ni wọ́n yànnàná gbogbo ọ̀rọ̀ yìí láti A to Z one by one bí oníkálukú wọn ṣe tú pẹrẹpẹrẹ àṣírí ẹni olùfẹ́ Justice Mohbad àṣírí ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ gbogbo irọ́ tí gbogbo wọn ń pa àti yìí tí nọ́ọ̀sì pa àti yìí tí DJ Bami pa àti yìí tí Darosha pa irọ́ tí gbogbo wọn ń pa ìfún yìí tí Wùnmí fún ara ẹ̀ gan pa afẹ́fẹ́ ti fẹ́ àti wá rí fùrọ̀ adìyẹ báyìí ẹ má jẹ́ kí n dá yín lágara ẹ máa gbọ́ ẹ bára lẹ̀ kẹ́ ẹ gbọ́ o ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá gbọ́ làbárè àṣírí tú ní corona inquest lẹ́nìí ẹ máa gbọ́ lọ. Àrífà ẹ káàbọ̀ sórí ètò ẹ bára lẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa o Àrífà ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. ṣe ti gbọ́. Àrífà bí igi bá wó lu kí á kọ́kọ́ gbé tókè mo fẹ́ kọ́kọ́ ní interest lórí torí èèyàn tí ò bá fi ọ̀rọ̀ sínú tó bá sọ jáde ó yẹ ká mọ̀ pé onítọ̀hún èèyàn dáadáa ni kí ló fà á tẹ́ fi ní ẹ̀fínú fídọ̀ lọ ká kọ́kọ́ mu láti rẹ̀ torí mi ìfínú fídọ̀ lọ ẹ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ó ní ìtumọ̀ tó pọ̀ mo lọ gba nǹkan ní etí mo lọ gbà yìí ẹni yẹn ló dá mi dúró sí láǹfààní àti jókòó síbẹ̀ mi ìfínú fídọ̀ lọ. ọ̀rọ̀ parọ́ fún yẹn ẹni yẹn ló dá mi dúró lọ́jọ́ the last corona inquest tí ọlọ́pàá rẹ̀ sí. ok tripod ti gba bí ṣe program. inú mọ́tò tí mo wọ̀ ló wà mi láǹfààní àti gbé lọ sí station. so ẹni tó ń bá mi gbé fún ni mo fẹ́ lọ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́nu. ẹni àwọn sọ mi pé mo ti dé mo wà around mo ń bọ̀ ni mo fi dúró dé tí mo fi láǹfààní àti wà pọ̀. Good. Àwọn tó ń dún kùkù lajà yìí náà bàbá ní èyí tó ń sọ òrí bẹ́ẹ̀ tó bá tún rí bẹ́ẹ̀ wọ́n ní bàálé ní pa lọ́la tójú ò bá fọ́ ràbàràbà máa bà. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. A wà lórí plátà nínú TikTok náà làwà táwọn kan ti ń lérí níka pé tọ́ bá bí Arífádà kó wá inquest tọ́ bá bí Yomi Fábíyì dá kó wá inquest àwọn àgbé àwọn àṣegbà àwọn àṣà. ṣé ẹ gbàgbé pé mo sọ fún yín lórí ti Yomi Fábíyì náà. wọ́n ní èní kétéjì sọ́fìn ọ̀la kétéjì sọ́fìn tójú ò bá ti ọ̀fìn ó yẹ kójú ti kété ṣé kété nìkan ló wà lọ́fìn. ó yẹ kójú ti kété lóòótọ́ ó yẹ kójú ti kété. ìdúró fún wọn pé táwọn bá fẹ́ nílùú wọn ò lè darí o ní ìjókòó mi. ó kàn jẹ́ pé wọ́n ní wọ́n pé náà ni ọ̀rọ̀ yẹn bá dé iṣẹ́ ìpè tó wáyé pé gbó láti ẹnu ẹni tó lọ́rọ̀ gangan àbámọ́ tá a bá sọ. ṣé kíkí ni nǹkan ń tọ̀ ṣùgbọ́n torí pé mi ì ní fídíò ẹ̀ lọ́wọ́. ṣùgbọ́n ẹ fi tí gbọ́. owó sọ̀yà torí tán bá béèrè pé ibi tán ti sọ́dà ìlérí mú jáde. ok
Okay, iná jẹ́ kí n rọra fọ́ bẹ́ẹ̀. Okay, iná mo ṣe ní ká yára kúrò ń bẹ̀. Ká mọ̀ pé ká kúrò ń bẹ̀. Báwo ni ṣé Yomi Fabiyi náà wá? Láǹfààní àti ríra bóyá wọ́n ti débẹ̀ wọ́n ti kúrò kémi tó débẹ̀ ọ̀kújẹ́ pé gbàdé mi kúrò làwọn ṣẹ̀ṣẹ̀ wá bá kúrò bọ̀ fún ọba àgbà tí mo wà ń bẹ̀ wọ́n rí wọn. Rí wọn in fact ìdáhùn yìí máa ń kún ìdáhùn yìí máa ń kún kẹ́kẹ́ so bóyá wọ́n wà àbí wọn wá ìtẹ̀kẹ́lẹ́ sọ ni pé ríra. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n sẹ́yìn tètè débẹ̀ àbọ̀pẹ́ yín gan kẹ́ tó débẹ̀ ni. Ó pẹ́ mi díẹ̀ kí n tó débẹ̀ ṣùgbọ́n nígbà tí mo débẹ̀ náà mi ì tí mi sí kankan nígbà tí mo débẹ̀ kóòtù ti sit wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe introduction oníkálukú àwọn lọ́ọ̀yà lọ́wọ́ ẹ̀. Yàtọ̀ ìgbà tí èèyàn àsìkò tí ẹ rú àmàlà tán náà lẹ débẹ̀ yẹn. Èmi náà kàn sọ ọmọ gbẹ̀rún ni. tó Arífá ẹ bá wa múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan oríṣi àwọn nǹkan tí wọ́n gbé yẹ̀wò àti àwọn nǹkan tí wọ́n sọ pàápàá jùlọ mi ì mọ nọ́mbà tó wà ṣùgbọ́n òní máa fẹ́ kẹ́ bá a fi ṣe nọ́mbà 1 lórí ọ̀rọ̀ autopsy results ṣé wọ́n sọ̀rọ̀ pa ẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n náà sì ní àkọ́kọ́ ìgbésẹ̀ tó gbé nínú kóòtù lọ́nà. Ó tiẹ̀ ti dà ẹ bá wa mú láti bẹ̀ kí ló padà ṣẹlẹ̀ lórí autopsy. Láì dènà pẹ̀lú láì fàkókò ṣòfò nígbà tí ẹni tó wá rẹpírẹsẹ̀ntì autopsy àti toxicologist sọ̀rọ̀ tó kà á lọ sí wá kà wá sẹ́yìn. So ẹni yẹn wá tí bẹ́ẹ̀ ni ó wá defend the result tó tender. So nígbà tí wọ́n lè béèrè lọ́wọ́ ẹ̀ kí ni ẹ wá fẹ́ finalize fún wa kó wà ní result as a cause of death. Kí ni nǹkan tẹ wádìí tẹ rí pé èyí tó pa ìlérí olúwa ni. Èyí tó ń jẹ́ kó yé wa náà ni pé all ascertain àìdí sọ pé kó bá gẹ́gẹ́ bí first result tó máa ń gbà yẹn náà. wọ́n ti sọ tẹ́lẹ̀ tó kà ń gbà yẹn náà nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà náà ṣe mú wá síta fún adéyìn náà pé ó wà on ascertain but ní tó túmọ̀ sí pé ìbáṣepẹ́sọ̀ kẹsàn-án ṣẹ́ńtò àkókò ìlérí olúwa. Ẹ jọ̀ọ́ ṣé public ti autopsy tìjọba nìyẹn àbí ti private autopsy. Tìjọba ti ká tiẹ̀ lóṣù mélòó kan sẹ́yìn tó sọ fún wa pé on ascertain kò tẹ́ wa lọ́rùn náà ni gbogbo wa fi pariwo pa ní independent autopsy so private and independent autopsy wọ́n ṣe òun náà náà wá kà fún wa lónìí sọ fún wa pé on ascertain. Tó túmọ̀ sí pé ó ṣe déédéé ilé ìtìjọba kà. Kò sí àkùkí bẹ́ẹ̀ rárá. Ok ẹ bá wa tẹ̀wájú kí làwọn kankan tó tún gbé yẹ̀wò. Nígbà tí wọ́n parí yẹn wọ́n bá Samilari sọ̀rọ̀ Samson ilé. Ok wọ́n bò náà sọ̀rọ̀ lórí tẹlifíṣàn bíi ti. Lórí amóhùnmáwòrán. Ó yá mo ní interest lórí yẹn náà. Àwọn nǹkan tó gbéyàwó pẹ̀lú òun ni pé ṣé tòótọ́ ní ìjà wà láàrin wa àti ìlérí olúwa ó dẹ̀ ní kò sí ìjà láàrin àwọn. Ṣùgbọ́n a rí fọ́nrán tó káàkiri pé wọ́n láwọn bàbá tó bí kókun lọ bá tó káwọn èèyàn lẹ́yìn tẹ kó pankẹ́rẹ́ dání tẹ lọ ká mọ́bí tó ti fẹ́ ṣe fídíò. Ṣé máa sọ pé kò síjà láàrin yín lẹ pé ìṣẹ̀lẹ̀ ṣeré lẹ lọ bá ṣé ń bẹ̀ ní àgbègbè nù. Ó dà ló jẹ́ òun ní 2 million. Ó lóun ń pè kó wá ṣeré fóun níbi bẹ́ẹ̀ dé òun ní Dubai. Ó ní kò dẹ̀ wá. Ó nínú òun ò dẹ̀ dùn sí bí òṣù wa. Òun náà ní sí tó wà á dá owó tó gbà lọ́wọ́ òun padà. Bóun kówó òun o. Ó láti gbà yẹn kò kì í gé kọ́ọ̀lù òun kò dẹ̀ yọjú sóun. Ó ní bóun ṣe wá opportunity àti ìdíbò wà níbi tó ti ń ṣe fídíò lòun fi lọ bá ń bẹ̀ pé tí ò bá ti fóun lówó òun kò ní lọ. Lọ́jọ́ ìjẹ̀rẹ̀ ẹnìkankan ò fọwọ́ kàn ẹnìkankan ò ná. Òótọ́ lòun lọ bá ń bẹ̀ ṣùgbọ́n òun ò ná òun ò dẹ̀ fọwọ́ kàn. Èso Zlatan bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ yẹn àwọn dẹ̀ ṣètò ẹ̀ àwọn tó jọ lọ jàmàlà táwọn jọ ṣeré pa. Lẹ́yìn ìgbà yẹn ni Mohbad lọ pẹtíṣọ̀n wọn pé òun bà kámẹ́rà jẹ́ òun bà àkọ́kọ́ jẹ́. Ẹ̀yin olùfẹ́ mi mo fẹ́ kẹ́ ẹ lísìn gbọ́ àárín yẹn dáadáa ṣé ó pọ́síbù kó o má bá yàn jà o lọ kó èèyàn lọ́ba o ò dẹ̀ bá jà
ẹni tó ń claim pé o ò bá jà o dẹ̀ kéèyàn lọ bá o ní wọ́n bá yín ṣètò ẹ̀ o ní níjọ́ yẹn gan ẹ tún lọ jọ jàmàlà lẹ́yìn ìgbà yẹn ló ṣe wà lọ competition against ẹ̀ ṣó make sense ṣá ẹ jọ gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí mo rò pé ń bá mi fi làkàyè gbọ́rọ̀ yẹn lọ ìyẹn ọ̀rọ̀ Sam Larry ni o ìwọ tó kó èèyàn lọ báyàn pé ó jẹ́ lówó ó dẹ̀ sọ pé o ò bá jà wọ́n dẹ̀ bá yín ṣètò ẹ̀ bẹ́ẹ̀ after tó bá yín ṣètò ẹ̀ ẹjọ́ lọ jàmàlà after tẹ ẹjọ́ jàmàlà tán ó ṣe wà lọ petition against ẹ̀ ẹ̀yin náà ẹ jẹ́ ká jọ fi làkàyè gbé ṣó make sense ṣé kókò ṣe irọ́ ló ń pa bẹ́ẹ̀ yẹn gbogbo tó wù mí ẹjọ́ mo bẹ̀ yín ni ẹ bá mi share fídíò yìí àṣírí pọ̀ gan o tó tú àṣírí pọ̀ gan o ti bi driver àti ti bi doctor ibẹ̀ yẹn gangan ni mo tiẹ̀ ní interest sí ibẹ̀ yẹn gangan ni mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ẹjọ́ ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sílẹ̀ Ilé Global TV ẹ bá mi subscribe kí gbogbo àjọ máa jẹ àǹfààní fatal information tí mo máa fún yín ní time to time ẹjọ́ ẹ bá mi subscribe ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Kódà kí ni advice tó wá rò pé o lè fún ìjọba lérí ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ó dẹ̀ ní gbogbo àwọn tó wà nínú ilé Mohbad ní 24 àti 48 hours sígbà tó pé báwọn ni wọ́n tẹ̀ inú dáadáa wọ́n máa sọ kú tó pa. irú ọ̀rọ̀ tí Naira Marley sọ lọ́jọ́ yẹn. exactly. Gẹ́lẹ́ láì sí àṣàdànù. irú ọ̀rọ̀ tí Naira Marley sọ náà nìyẹn. ẹ máa bọ̀rọ̀ ìbọ̀. Lẹ́yìn ìgbà náà ni wọ́n pe driver tó gbé wọn láti Lẹ́kí wá sí Kòròdú fún show. ibi tọ́rọ̀ wà nìyẹn. Sunday last show. sórí fóònù náà ti pè é. Rárá o, òun wá àṣìbẹ́. dráìfà wá lé ní. Ó wá lóyún. Oníṣẹ́jú tó wọnú report box. Sọ̀rọ̀. in fact ó yá ẹja gbọ́. Wọ́n dẹ̀ lẹ́yìn tó introduce rẹ̀ tó kúra tán. Sanishitu ní kó sọ bọ́ọ̀lù ṣe jẹ́ ní tó mọ̀. Ó dẹ̀ ṣàlàyé. Ó ní ó kù ọjọ́ díẹ̀ sí show yẹn náà ti búùkù òun. Ó dẹ̀ ti di ọjọ́ show yẹn òun wá. Ó lóun ti dé ti pẹ́. Òun dúró ní wákàtí mẹ́ta nílé Mohbad kó tó di pé Prado kejì tó ń pè ó dé. Nígbà táwọn dẹ̀ gbéra táwọn fẹ́ máa lọ. Àwọn tó wà ní Prado tòun àwọn ọ̀rẹ́ Mohbad kan Mohbad àti ìyàwó ẹ̀ wọ́n jókòó nínú Prado òun. Àwọn mẹ́ta jókòó lẹ́yìn. Mohbad jókòó ní ẹnìkan jókòó wájú lẹ́gbẹ̀ẹ́ dírẹ́fà. Mohbad jókòó lẹ́yìn ẹni tó jókòó wájú yẹn. Ìyàwó ẹ̀ jókòó tì lẹ́gbẹ̀ẹ́ dírẹ́fà jókòó lẹ́yìn dírẹ́fà. ok. So lẹ́yìn ìgbà yẹn àwọn méjì kan jókòó ní back seat. Wọ́n jẹ́ méje nínú Prado kan. So Prado tí Mohbad jókòó sí wọ́n jẹ́ méje. Wọ́n gbéra. Wọ́n nígbà táwọn kúrò ní nǹkan bí aago mẹ́rin àwọn kúrò ní Lẹ́kì. Ó náà wọ́n ya ọ̀dọ̀ chief priest Cubana chief priest. ok. Àwọn dúró ń bẹ̀. Ibẹ̀ ló ń tí kọ́kọ́ já Mohbad lẹ̀. Òun àtọ̀rẹ́ Mohbad kan àwọn lọ Shoprite. Àwọn lọ ra àwọn nǹkan kan wá. Gbàtà àwọn dẹ̀ dé àtòun àti Mohbad àti everybody àti Cubana chief priest gbogbo àwọn gbéra. Àwọn kọrí sí Kòròdú. Ibi náà ti fẹ́ ṣe show. Nígbà táwọn dẹ̀ dé Ìkòròdú. Ibi náà ti fẹ́ ṣe show. Àwọn dẹ̀ òǹjókòó ní mọ́tò. Ìgbà tí Mohbad táwọn ń bọ̀ òun àti ìyàwó ẹ̀ ti ní argument nínú mọ́tò. ok. Ṣùgbọ́n òun ò gbọ́ lóòbá ní tòun. Òun ò lè sọ pé nǹkan báyìí làwọn méjèèjì ń argue lé lórí. Òun náà pé argument lọ́jọ́ ń ṣe. Nígbà táwọn yòókù tọ́jú wà nínú mọ́tò náà ò dá sí. Yàrá tó tún súnmọ́ òun ò lè dá sí. So ìgbà táwọn dẹ̀ dé show tó parí show táwọn fẹ́ máa lọ. Bó ṣe bọ́lẹ̀ táwọn ọlọ́pàá sì wọ mọ́tò tán. Aláwọ̀ area boys táwọn fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ó lóun ò lówó. ṣé kó tó bẹ̀rẹ̀ show. Lẹ́yìn tó parí show. lẹ́yìn tó parí. ok. Báwọn ọlọ́pàá sì wọnú mọ́tò tán. Aláwọ̀ area boys táwọn fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Ó lóun ò lówó. Dírẹ́bà ní ìyàwó
tẹ owó sínú àkáǹtì òun kóun lọ withdraw ẹ̀ wá òun àti kan lára àwọn èèyàn Mohbad làwọn jọ lọ withdraw owó yẹn pé Mohbad ní kọ́ pẹ́tẹ́ 10,000 fún àwọn báàṣì oníkálukú kọ́ fáwọn area boys ní 10,000 kó fáwọn ọlọ́pàá 10,000 kó fáwọn sójà àwọn yabọ̀ kó ṣàpín owó yẹn sí 10,000 fún gbogbo wọn pé ṣùgbọ́n 5,000 ní ọmọ tán ní kó lọ há owó ló ń rán pé ó pẹ̀lú tó ń bí Mohbad nínú tó fi wá fẹ́ bọ́lẹ̀ níbo ẹ̀dẹ́ ni kó má bọ́lẹ̀ ó ń tilẹ̀kùn mọ́ pé rárá má sọ̀kalẹ̀ má lọ má sọ̀kalẹ̀ ẹni tó kọ́kọ́ dìjà láàrin wọn àtọ̀rẹ́ ẹ̀ nìyẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní para fọ́rẹ̀ ìgbà tó yá sọ̀kalẹ̀ wá bá wájú ibi tó jókòó sí ó bẹ̀rẹ̀ sí ní kó ẹ̀ṣẹ́ bò mọ́bẹ̀ pé kó sọ̀kalẹ̀ ìyẹn ṣáà ń gá ìdí ara ẹ̀. ṣé bẹ́ẹ̀ ni balẹ̀ ló wà wájú ṣé prime ló wà wájú ni. bóyá òun ló padà jókòó bẹ́ẹ̀ gbàgbà parí nígbà tó ń padà lọ òkè nígbà tó fẹ́ máa padà lọ òkè. tó ìgbà tó ń gba lẹ́sẹ̀ ó ní kò rí ta léètò pé gbogbo bí Mohbad ṣe ń ta ó kàn dọwọ́ borí ó dọwọ́ bojú ara ẹ̀. òkè. ìgbà tó yá ọlọ́pàá dá fún báwo ṣàrá yìí bọ́lẹ̀ ó ní prime sá lọ. òkè ìyẹn fi hàn pé òun àti prime boy wọ́n jà. ó ní kì í ṣe jà. òkè. Mohbad ló ń bí. Mohbad nà ni kò ń ṣe pẹ́jọ́ ń jà. ó ní kó fún un wọn àjọ jà ó níbi tó ti ń nà ni Mohbad ti fọwọ́ gbá gíláàsì mọ́tò tó fi fọ́. òkè. nígbà yẹn dẹ̀ bọ́lẹ̀ ó lọ nígbà tó dẹ̀ lọ táwọn ń lọ prime òde láwọn lọ táwọn fi lọ. òkè. nígbà táwọn dẹ̀ ń lọ láti Ìkòròdú táwọn fi dé Lẹ́kì àwọn ọ̀dà sọ́sìpìtì kankan bóyá káwọn ti ẹ̀tí tọwọ́ Mohbad àbí fámásì àwọn ọ̀dà bí kankan. táwọn dẹ̀ fi dé Lẹ́kì lòun àti ìyàwó ẹ̀ lọ́jọ́ ájì ìṣàn ṣaṣọ mọ́ra wọn lọ́rùn mọ́tò táwọn fi dé Lẹ́kì. wọ́n ń pàṣọ mọ́ra wọn lọ́rùn. bẹ́ẹ̀ ni nínú mọ́tò táwọn fi dé Lẹ́kì precisely ó ní Wùmí ló kó aṣọ mọ́ Mohbad lọ́rùn tó ń gbó jìgìjìgì tó ń fà sọ́tún sósì. dráìfà ló sọ yẹn. táwọn fi dé Lẹ́kì bẹ́ẹ̀ ni. òkè. táwọn fi dé Lẹ́kì láti Ìkòròdú láti jọ fa wàhálà táwọn fi dé Lẹ́kì. ó dẹ̀ jìnnà díẹ̀ o ó jìnnà díẹ̀ o. onígbà táwọn jáde Lẹ́kì ní nǹkan bí aago kan sí aago méjì lóru bí nǹkan tó ṣẹlẹ̀ ni pé oníkálukú sọ̀ka ẹ̀ ó wọlé lọ. òun wá báyàwó Mohbad sọ̀rọ̀ pé bó ṣe fẹ́ wọlé má lọ bọ́kọ ẹ̀ jà o. òkè. òkè. sọ̀rọ̀ kan má dá lóògùn. olóde fún un lésì pé ṣé yẹn ìyẹn ò lè bá wọn fa wàhálà ẹni pé ọwọ́ wàhálà tó ti bá fà tó bá wọlé sí yóò lọ máa sunkún ni. kò lẹ́mìí wàhálà òun. wípé òun ṣe dà. dráìfà ní Wùmí sọ fún un bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni olóde sọ̀kalẹ̀ nínú mọ́tò ó wọlé lọ. ó lẹ́nu géètì níta kì í ṣe inú kọ́ńpáùndì ìta kọ́ńpáùndì lẹ́nu géètì. ó níbẹ̀ lòun páàkì mọ́tò sí òun fi mọ́tò òun búlọ̀kù géètì Mohbad. ibẹ̀ lòun sùn sílẹ̀ fi mọ́. òkè kò lọ lé lálẹ́ ọjọ́ yẹn. lọ ló ń tiẹ̀ ó nínú mọ́tò yẹn lòun sùn sílẹ̀ fi mọ́ torí gíláàsì kan ti fọ́. òkè. kò lè wá ìdí mọ́tò ọ̀pọ̀ mọ́ òun ọ̀nà bá dùkú ṣe é sí. òkè. ibẹ̀ lòun mọ́tò yẹn lòun sùn sílẹ̀ fi mọ́. onígbà tó di bí aago mẹ́ta òru àwọn gáìsì kan sọ̀kalẹ̀ wá láti inú kọ́ńpáàdì bàbá wọn fẹ́ jáde síta wọn láti kan mọ́tò òun. òun wá bèrè pé bọ́lọ́dà wọn lọ sọ fún àwọn fẹ́ ra oògùn fún Mohbad sóun lè gbé àwọn lọ káwọn wá fámásì káwọn fẹ́ lọ bá ara oògùn pé ọwọ́ yẹn ń bleed. òkè. bọ́lọ́dà lòun ò lè po nínú mọ́tò mọ́ torí tọ́mìlà làwọn wà tẹ́kọ̀ ti tán náà. epo yòókù yẹn lòun máa fẹ́ máìlèjì kó lè gbé òun délé tàbí padà sí kọ́ńpìnì sílẹ̀ bá mọ́. òkè. wọ́n ṣàgbìyànjú wọ́n padà lu mọ́tò Mohbad ó náà lọ wọ́n bọ̀ tàtọ́ bọ́ wọlé padà òun páàkì sí ibi tó ń páàkì sí tẹ́lẹ̀ padà tẹ́lẹ̀. géètì yẹn. òkè. ó ní sọ nígbà tó dago 9 àárọ̀ òun ló pínlẹ̀ ti mọ̀ ó yẹ káwọn bíbí ìjẹ́ ti yọjú sóhun ta. òkè. òun bẹ̀rẹ̀ sí ní kan géètì ẹnìkan kún un títí tó fi di aago 11. látago 9 sí aago 11.
gíláàsì tó fọ́ ẹ̀kọ́ lè fix ẹ̀ ó dẹ̀ ní àkódà òun á lọ ṣàlàyé fọ́kọ òun lórí olóde béèrè pé báwo ni ọwọ́ tán ló ń bleed ṣó ti wà ókè olóde pé ẹ má wọ orí ìjà rí ó máa wà ókè kò tí ì wà ókè ó máa wà ókè. ó máa wà ókè olóde béèrè pé àkílẹ́dà kò fi lọ sí hospital olóde ní àyẹ̀ má wọ̀rí ó máa wà ókè olóde lókè wọn máa lọ sọ fún lẹ́sìn wọn lè arrange bẹ́ẹ̀ ṣe máa lọ ṣe kíláàsì títí yín olóde lọ olóde tó bí tó 12 sí aago 12 wọn tó wá sọ fún un bóyá kóun lọ bí báyìí kóun lọ fíìsì gíláàsì òun ti kọ́ńtàtì bẹ́ẹ̀ olóhùn dẹ̀ lọ fíìsì gíláàsì tòun ó nígbà tó dẹ̀ di ọjọ́ Tuesday ní nǹkan bí aago 9 láàárọ̀ Tuesday nọ́mbà kan pè ń pé kóun lọ station kóun tètè lọ rìpọ́ọ̀tù ara òun torí ẹni tóun dráìfù lọ kò lójú padà bọ̀ ó ti kú. Àrífà lóhùn ò gbé tàbí bàbá ní aago 9 àárọ̀ ọjọ́ Tuesday. bẹ́ẹ̀ ok ẹ máa bọ́rọ̀ bọ̀. ó ní òun ò gbé tàbí ilé òun ò ní nǹkan kan ṣe lọ́nà pẹ̀lú ọlọ́pàá ní wọn kò lọ ṣe police station ó lọ ń pè àwọn àbúrò òun ta ló ní kéèsì inú yín station òun ò gbọ́n tẹ́ni sọ dáadáa ó lọ ṣáà ní inú ẹ̀ ó nígbà tó di nǹkan bí aago 12 lọ́sàn-án Tuesday yẹn ẹnìkan tún pè ń gbà kóun lọ wo Facebook ẹni tó máa drive láti Lẹ́kì lọ kúrò ọmọ ló ti kú ó mọ̀ pé àyọ erékeré kí nìyẹn ó nígbà tó ń tẹ̀ ní Facebook tóòtọ́ òun rí i pé mo ti túfọ̀ Mohbad sí Facebook ní nǹkan bí aago 12 mo ti túfọ̀ òpó ẹ̀ ní Facebook ó ló dẹ̀ ṣọ́ọ̀kì òun ó ló ya òun náà lẹ́nu nǹkan tó òun náà mọ òun nìyẹn. nígbà tí wọ́n dẹ̀ nìkan máa béèrè question lọ́wọ́ question tó bá èmi jù ẹni tó ń jẹ mí lọ́kàn látijọ́ yìí question ẹ̀ lèmi l'opportunity àti béèrè lọ́wọ́ ẹ̀. ẹ béèrè lọ dráìfà. bẹ́ẹ̀ ni kí lẹ bí kí ló dáhùn kí ló sọ. èmi béèrè lọ́wọ́ ẹ̀ wípé ẹni ẹnu ọ̀nà géètì níta lè páàkì sí ẹ fi mọ́tò yín búlọ́ọ̀kù géètì lélẹ̀ tó túmọ̀ sí pé tẹ́nibọ̀dì bá fẹ́ jáde ó gbọ́dọ̀ sí gbúra yín ó ní bẹ́ẹ̀. aago 2 òru tẹ̀lé ṣàtìgbà yẹn lẹ ti páàkì mọ́tò sí ẹnu géètì yẹn tílẹ̀ ẹ fi mọ́ di aago 12 látẹ̀ṣẹ̀ lọ ó ní ẹ. ókè látìgbà tẹ ti wá délé láago 2 òru tẹ ti páàkì síbẹ̀ yàtọ̀ sáwọn tó wá bá ń bá wọn fẹ́ rògùn tó tẹ̀ lọ tó padà tó wọlé ìjà lẹ́nìkan tó dágbé fún bóun ti ń lọlé àbẹ kófìrí ẹnìkan pé ẹni tí kò láàrin wọn ti lọlé ń tiẹ̀ látòru yẹn tílẹ̀ fi mọ́ wọn lẹ́nìkan kan ò lọlé gbogbo àwọn táwọn jọ dé láti ṣó lòún fílẹ̀ nínú ilé yẹn tóun fi lọ láago 12. lélẹ̀ tó fìdí ẹ̀ múlẹ̀ pé irú dàrósà tó ní báwọn ṣe délé láago 2 òru lòún ti lọ. ok a ní láti tú díẹ̀. ok irú spending tó ní òru yẹn náà báwọn ṣe délé lòun náà ti kúrò bẹ́ẹ̀ tóun ti lọ ilé òun a ní láti tú díẹ̀. ok so ìdó jẹ́jẹ́ mi béèrè question yẹn kí ni ìdí tí gbogbo wọn fi ń pariwo mi síbẹ̀ mi sí bẹ́ẹ̀ ok ok ọ̀rọ̀ ni ọ̀rọ̀ wà ń bẹ̀ lóòótọ́. lẹ́yìn ìgbà yẹn ni wọ́n pe dókítà tó àtẹ́ǹdì sí wọn nígbà tá a gbé òkú yẹn lọ sí hospital kejì ṣó náà wá òun náà wá wọ́n pe òun náà wọlé witness box tó wọ bẹ̀ tó dẹ̀ múra tó dẹ̀ dáhùn tó náà dẹ̀ ṣàlàyé dójú ẹ̀ tó tó dẹ̀ ṣàlàyé bójú òun tó ó lóun wà nínú wọ́ọ̀dù òun àtẹ́ǹdì sí ẹnìkan lọ́wọ́ lọ́sàrí wá pé òun pé emergency wà nísàlẹ̀ ó lóun dẹ̀ sọ̀kalẹ̀ wá òun bá àwọn èrò crowd tó tó bí èèyàn 4 sí 5 ọkùnrin náà àwọn kan bá pariwo ìmọ́lẹ̀ òun dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ ó lóun rá arákùnrin kan tó tẹ́ sórí stretcher tó dàbí ẹni tó wà lifeless bí ẹni tó ti kú ó lóun dẹ̀ béèrè pé kí ló ṣe ó náà sọ pé ó collapse lójijì láìpẹ́ yìí ó collapse láìpẹ́
nírọ̀lẹ́ aago 4 kọjá ìṣẹ́jú 15. lọ́jọ́ wo ní déètì wo. lọ́jọ́ Tuesday. lọ́jọ́ Tuesday. oníṣòro ọjọ́ Tuesday. ó lọ dẹ̀bi fóun ṣe ń béèrè pé sọ̀rọ̀ òun tẹ̀ láti attend sí tó wà lórí stretcher. òun béèrè pé collapse. kí ló kí tó gba shopping news ni àbí kí ló ṣẹlẹ̀. ọdẹ ní ó fọwọ́ ṣèṣe. dókítà wa nọ́ọ̀sì wa treat ẹ̀ ó fún lábẹ́rẹ́ ó react ó ṣubú ó dákú àwọn omele lórí àwọn fẹ́yìn. ó bọ̀ láìpẹ́ ní gbogbo ẹ̀ṣẹ̀ kódà. ó náà ń gbìyànjú láti dé láyà CPR láti resurrect ẹ̀ kò jí. ó náà tún wá fẹ́ lo another method kó ń fà látẹnu. bóyá á help. ó náà ń gbìyànjú àti la ẹnu ẹ̀ òun rí pé ó ti káàlé ó ti stiff. nírọ̀lẹ́ 4:30 lọ́jọ́ Tuesday. 4:15 lọ́jọ́ Tuesday. oníṣòwò gbogbo táìmù òun máa ń jà láti jẹ́gàn ó rí pé mọ́sùn ẹ̀ ti stiff. rigomotis ti setting òun ò dáa. ẹ̀dẹ̀ ní ẹni ìṣẹ̀ṣẹ̀ ṣubú láìpẹ́ ìpẹ́ tó bí ìṣẹ́jú mélòó bí wákàtí mélòó. because òun tó ń wò yìí tó fi di bó ti káàlé tó báyìí kì í ṣe ìmọ̀ràn wákàtí kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta. ọ̀gbẹ́ni yìí tó ti lọ ẹ̀rọ sọ pé ó ṣubú láìpẹ́ wọ́n lẹ́nu kan dàgbẹ́ ó bọ́ sí kòkò tó bí wákàtí mẹ́ta ń tòótọ́ torí ńgbà tó ṣubú káwọn tó rí mọ́tò táwọn fi gbé ó dọ̀kú wà lọ́nà káwọn tó dé first hospital káwọn tó ṣẹ̀tún máa gbé bọ̀m̀bì so pé ó bọ́ sí kòkò tó bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ lókè òkú tó ti kó over 3 hours kò sọ fún táwọn fẹ́ dá sí mọ́ ó lọ dẹ̀ béèrè pen touch láti wo ẹyin jú ẹ̀ pé tó bá jẹ́ ó kókò wà unconscious àwọn sì lè rọgbọ́n dá sí kò ní pọ̀ sí náà ó lọ lo stethoscope òun gbé sí láyà fún bíi 30 seconds ó ní kò sí sign kò fún òun ní any symptoms any sign rárá àti rárá mọ́. ó nígbà tó dẹ̀ tán náà yẹn sí lójú tó bá jẹ́ tó kàn wà unconscious ojú ẹ̀ á react. ó ní kò sí reaction kankan lílè tó túmọ̀ sí pé ó ti pẹ́. ó lóun dẹ̀ sọ fún mi ẹni tẹ́ gbé wá òkú lẹ gbé wá ó ti pẹ́. bẹ́ẹ̀ ibi tọ́rọ̀ brought in dead ti jẹyọ nìyẹn. so àkáǹtì tó dìbò yẹn ó lè lóun rí another sign nígbà tí òun fún wọn ní news yẹn tán tóun yí òun rí àtẹ́lẹsẹ̀ ó ní àtẹ́lẹsẹ̀ ti ní dọ́ọ̀tì black tó ti pọ̀ látẹ́lẹsẹ̀ tó tò látẹ́lẹsẹ̀ méjèèjì lélẹ̀ tó túmọ̀ sí pé ikú ẹ̀ ti ju wákàtí tá à ń calculate lọ. tó bá tán. fóun ò lè sọ specifically pé iye wákàtí báyìí ṣùgbọ́n kí n tó ṣùọ̀ fóun ni pé ó ti kú ó ti lé wákàtí 2 sí 3 tàbí bẹ́ẹ̀ lọ. so àkáǹtì tóun náà wá kí òun nìyẹn. ṣáwọn tó sọ̀rọ̀ nìyẹn. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó sọ̀rọ̀ ní kòrónà yìí nínú. bẹ̀tẹ̀ arífa tá a bá wá ní ká wo bí ọ̀rọ̀ ìṣe lọ ó ná gbẹdẹ ní 4:15 sọ́dọ̀ àwọn wọ́n dẹ̀ ni wọ́n ti lọ sí hospital kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ driver dẹ̀ ni wọ́n tún fọ̀ fóun láago 9 láàárọ̀ àsìkò wa ni nọ́ọ̀sì wa treat ẹ̀ Sunday 11 nọ́ọ̀sì wa treat ẹ̀ ni. ṣe rí wọ́n ní egun àtiró wọlé èèyàn àtiró bọ́ta. ó yẹ ká mọ̀ pé egun àtiró tó wọlé náà ló lọ bẹ́ẹ̀ kúlẹ̀. nígbà tí dàrúsà fẹ́ fún wa ń gbó dídí sọ́jọ́ kìíní àná ọjọ́ ló pẹ́ ìpàdé òkè ń jìnnà. ó ní wípé aago 11 láàárọ̀ ní jíjẹ bá mi pé òun. ó yẹ ká mọ̀ pé egun àtiró tó wọlé náà ló lọ bẹ́ẹ̀ kúlẹ̀. nígbà tí dàrúsà fẹ́ fún wa ń gbó dídí sọ́jọ́ kìíní àná
ọjọ́ ló pẹ́ ìpàdé òkè ń jìnnà. Ó ní wípé aago 11 àárọ̀ ní díje bá mi pé òun wípé nọ́ọ̀sì ọkùnrin Mohbad lábẹ́rẹ́ ó ti ń convulse ó dẹ̀ ti lẹ́ dákú òun dẹ̀ nìkan máa gbé lọ sí hospital ní aago 11 àárọ̀. Nígbà tí nọ́ọ̀sì fẹ́ kí n lọ account nọ́ọ̀sì ní aago 2 ó kọjá ìṣẹ́jú díẹ̀ sí aago 2 àbọ̀ lòun tó délé Mohbad. Not 12 láti rí. Not the 12. Bẹ́ẹ̀ni. Ó takora wọn seriously. Ó takora wọn seriously. Lẹ́yìn sìn dókítà jẹ́ kó yá pé aago 4 kọjá ìṣẹ́jú 15 ló gbé dọ́dọ̀ tòun ó dẹ̀ ti kú over 3 hours. Ká bá sọ pé ó yá 3 hours nǹkan ló kú pé 3 hours kéréké ló ti kú which is aago kan àbí ló ti kú. Nọ́ọ̀sì ò tí ì délé wọn láago kan ló ti kú according to the nurse. Ọ̀rọ̀ yìí ti lágbára ọ̀rọ̀ ẹ̀yẹ yóò fi lágbára. Ẹgbẹ́ pé mi sọ díẹ̀ kí n gbẹnu dání. Yà àwọn àgbàbọ̀ wọ́n ní a ò lè torí àwíjàre kí tó tán lẹ́nu. Mo rò pé a ti gbọ́ kókó nínú ọ̀rọ̀, a ti gbọ́ bí àṣírí ṣe tú, àti sẹ́rí tí ẹ ò bá gbàgbé ẹ rántí pé mo ti wá analyse ọ̀rọ̀ kan fún yín bí báyìí. Mo ní ọ̀gá ọlọ́pàá kan jáde kò ń ṣọ̀gá but ọlọ́pàá ni. Ó ní òun wà ní duty lọ́jọ́ tí wọ́n gbé Mohbad wá sí police station. Ó analyse everything mi mọ bí tí màá yẹn ti get gbogbo information tí mo wá narrate fún yín jọ yẹn. Ó ní aago 2 sáago 4 sáago 5 òru ni Mohbad ti jáde láyé. Ó ní in fact ó ní show tó lọ yẹn gan pẹ̀lú Obekubana ó ní arrange ni ó ní set up show ni ó ní alẹ́ yẹn ni wọ́n ti parí iṣẹ́ ẹ̀. Ẹ gbọ́ nǹkan tí driver náà sọ. Ó ní aago 9 àárọ̀ ni wọ́n tún fọ ẹ̀ fóun pé kóun tètè lọ sí police station kóun lọ report ara wọn kó má jẹ́ kí bóyá wọ́n máa rọ́pò òun náà mọ́nú wọn pé ẹni tó ń gbé lọ sí show ó ti kú. Ó lóun wò pé ń gbé létí sọ̀rọ̀ pé irọ́ ni. Ó nígbà tó tún da aago 12 ẹlòmíì tún pòun pé kóun lọ wo orí Facebook kóun lọ confam bẹ́ẹ̀ ẹni tó ń gbé lọ sí show ó ti jáde láyé ṣẹ́tìrì. Now doctor sọ wípé aago 4 kọjá ìṣẹ́jú 15 náà gbèdé ọ̀dọ̀ òun ó dẹ̀ ti jáde láyé ó fa 3 hours back. Nọ́ọ̀sì tó wá sọ wípé òun treat Mohbad ṣé mọ̀ pé mo sọ fún yín wípé Mohbad kan ní nọ́ọ̀sì yẹn treat àdúrà ni wọ́n present fún nọ́ọ̀sì yẹn as a sickler tí nọ́ọ̀sì yẹn treat. Nígbà tó calculate time sẹ́yìn wọ́n ní káti ẹ̀ wá gbà wípé kò ń ṣòro ni Mohbad kú àárọ̀ ló kú ká gbà pé dá nìkan bí 1 o'clock. Nọ́ọ̀sì ò tí ì délé Mohbad ní 1 o'clock ó délé Mohbad ní past 2. So mí pé Mohbad ti jáde láyé kí nọ́ọ̀sì gan wá tó débẹ̀ ta ni nọ́ọ̀sì wá treat. Ṣé ti rí wípé ọ̀rọ̀ yẹn ti jọra wọ́n sìn nínú gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ láti jọjọ́ yìí. Driver, doctor àti man ọlọ́pàá tó tún wá give analysis ọ̀rọ̀ wọn accurate ọ̀rọ̀ wọn dọ́gba. Gbogbo olólùfẹ́ tó ń wò mí a ò ní sọmọ nù bí òkò a ò dẹ̀ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó go viral káwọn èèyàn lè mọ̀ wípé àṣírí ọ̀rọ̀ ti tú ẹ̀kọ́ ti fojú múmu hàn. Àwọn tó pa Mohbad àṣírí wọn ti tú síta. Ó ti fi hàn pé gbogbo àwọn tó wà nínú ilé níjọ́ yẹn kò sí. Ẹ rí i pé Arifa tún béèrè question wípé ṣé nígbà tẹ́ ẹ délé olú páàkì sẹ́nu gate ǹjọ́ rẹ́ nìkan tó wọlé àbẹ́ nìkan tó jáde yàtọ̀ sáwọn méjì tán náà fẹ́ lọ rògùn fún Mohbad. Ó náà wọn méjì yẹn náà ni wọ́n jáde wọ́n dẹ̀ tó padà wọlé lẹ́yìn yẹn kò sẹ́ni tó jáde mọ́ tó ṣiṣọ́ pé gbogbo àwọn tó wà nínú ilé yẹn wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé tí Mohbad fi jáde láyé. Gbogbo wọn dẹ̀ dákẹ́ wọn ọ̀dẹ̀ sọ̀rọ̀. No, I don't know n tó fà á. Ṣẹ́rí tí ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ aṣọ́lẹ̀ náà kò nídìí pé à ń stress ọlọ́pàá. Àwọn ọlọ́pàá wọ́n rẹ́dí àti iṣẹ́ gbé mi ṣe ń wo situation yẹn but omi wọn ló pọ̀ ju ọkà lọ. Tó bá yẹ pé wọ́n tú àwọn ọlọ́pàá lẹ́ni gbogbo nǹkan tá à ń sọ yìí àwọn ọlọ́pàá ti gẹ̀ẹ́tì tipẹ́tipẹ́ bó ṣe kú ní show ìyàgò tó lò lójú ọ̀nà táìmù tó délé nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó délé gbogbo ẹ̀nà àwọn ọlọ́pàá máa ti mọ̀ bọ̀ torí pé wọ́n fún ọlọ́pàá lágbára láti ṣiṣẹ́ wọn òun ló fa gbogbo eléyìí gbogbo ìta ń ṣe iṣẹ́ ọlọ́pàá ni kò kí ń ṣiṣẹ́ titi wa bọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa náà la máa gbára wa kalẹ̀ táwọn alágbára bá sọ pé àwọn ò ní tú wa lẹ̀ àwa náà ò dẹ̀ nígbà kìkì wọ́n dè wá lókun bí ẹran a máa túra wa lẹ̀
gbogbo kí tó ń wo mi ẹjọ́ mo bẹ̀yìn ní tẹ́ bá come across fídíò yìí ẹ share fídíò yìí ẹ jẹ́ kí àwọn èèyàn tó ń dúró de justice for Mohbad ẹ jẹ́ kó mọ ibi tọ́rọ̀ gbé dé ẹ jẹ́ kó mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kó mọ̀ wípé a ti ń get to justice for Mohbad ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ wà tí subscribe ṣé ẹ ti rí báwọn èèyàn ṣe ń subscribe ẹ wọ àwọn èèyàn rẹpẹtẹ tó ti subscribe tó show wípé wọ́n ń gbádùn information yìí ẹ̀yin náà ẹjọ́ ìnílé aláyọ̀ kájọ máa fi òkèlè orun bẹ̀ kádẹ̀ tún jọ máa fi òróró jẹ́ṣu èmi náà ni mo sọ fún yín pé any information tí bá ti rí mi ò ní estate láti wá mú fún yín mi ò dẹ̀ ní jẹ́ kó sú mi mi ò ní jẹ́ kó rẹ̀ yín nǹkan tí mo kàn ń tọrọ lọ́wọ́ yín náà ni pé ẹ kàn máa bá mi share ẹ̀ kí gbogbo àwọn èèyàn lè máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ká lè máa mọ bá ṣe máa gbára wa lọ́wọ́ àwọn ìka ẹ̀dá àwọn ọ̀kà tó ń rúlu wa nínú ìlú Nàìjíríà ká lè mọ bá ṣe máa gbára wa lọ́wọ́ wọn ẹ bá mi share kẹ́lẹ́ bá mi subscribe sílẹ̀ EYIN Global TV information tí mo ní máa ń fún yín nìyẹn o a tún ṣì ń tọpinpin o tí n bá tún rí ẹni information tí mo rí pé máa wúlò fẹ́mi lólùfẹ́ mi ò ní hesitate láti mú wa ẹ ò bá ṣeré ṣe tú ẹ wo jọ́ ní ìrìn àjò Ìkòròdú sí Lẹ́kí ẹ ò bá ṣeré ṣe tú dókítà tán fi ń parọ́ ẹ ò bá ṣeré ṣe tú ẹ ò bọ́ ṣe kọ́fà toxicology and ó máa ṣe o ẹ wo a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Ìkòròdú inquest ire o.